mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n wá ìmáàmù. وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. نعم. ìjọba jẹ́ ọ̀rọ̀ tí wọ́n máa lọ sọ́tọ̀ tí wọ́n máa jẹ́ tàbí imam. imam wọn Fúlàní kana ayatan min ayatillah. Allah àmì kan ní imam Fúlàní nínú àwọn àmì. ẹ̀kọ́ tí sọ Ádámù fi kọ́ wa nù ní Allahu ta'ala ẹ̀dẹ̀ tí àwọn èèyàn bá fẹ́ ròyìn àwọn èèyàn ńlá wọ́n a máa wí pé ìlàrí Ọlọ́run àwọn ìlàrí Ọlọ́run sọ Ádámù ní ká má pé ìlàrí Ọlọ́run mọ́ kalimatun kufuriyya ni Allah ká máa sọ wípé àwọn àmì Ọlọ́run. وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. يا مدير الوفاء يا مدير التقى طال رب السماء أمرك بالاستفاء يا مدير الوفاء مدير المركز يا حبيب التقى ẹ̀dàkùnrin ọlọ́run jọ̀mọ́ torí ọlọ́run ẹ̀dàkùnrin aṣáájú ẹ̀dá kí ló dé ó fa gidigidi yìí torí ọlọ́run ọ̀gbìn ẹ̀dàkùnrin ẹ̀jọ̀kọ́ torí ọlọ́run wọ́n ní akíntúrà kékeré ẹ̀dàkùnrin fún túrà kékeré lọ́nà kan wọlé túrà kékeré ẹ̀fún ọlọ́nà kan wọlé túrà kékeré ẹ̀fún ọlọ́nà kan wọlé ẹ̀dàkùnrin. Sẹ́nitọ́ Sọ́ọ̀lì kò sábà ẹ̀rọ kúrò pé ilé yẹn tẹ́ bẹ́ẹ̀ yẹn ayé bí wọ́n jòkó tẹ̀lé dúró sí yẹn. Ayé bí tí wọ́n jòkó sí ìdálẹ̀ yẹn yẹn tó wọlé sí yẹn. Gbogbo ẹ̀tọ́ bá jòkó síbẹ̀ yẹn ẹlẹ́ẹ̀dì dẹ́nà láti sọ fún wọn tẹ́lẹ̀. Akíkúrà kéńké yìí.
وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. رضي الله تعالى عنه الإمام محمد بشير الله تعالى عنه كان آية من آيات الله وذلك ما يلوم báyìí méjì ni àwọn èèyàn yòókù tán lẹ́yìn òkú ọmọ ẹgbẹ́ ọ̀wọ́ àwọn tí wọ́n máa orí ẹ̀ pẹ̀lú dáadáa وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم بالخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. ẹ̀dọ́kùn Ìlọrin ìlú ìrìnàní ọ̀yọ́ Ìlọrin sáyé bẹ́ẹ̀ mọ́ làákà ìlú ìlú Ìlọrin tí a wà yìí ìlú mímọ́ ni ìlú làákà ìlú ìlú làákà ìlú àwa nìkan ká sì wà ní jòkó yìí àwa nìkan kọ́ ni a sì wà ní jòkó yìí. ẹ̀dọ́kùn ẹ̀dọ́kùn wọ́n ní wọ́n máa fẹ́ ìbò. Àwọn àlejò ó fẹ́ pẹ̀lú wa nínú Ìlọrin báyìí. Ẹ jẹ́ kí a fi ara balẹ̀. ẹ̀dọ́kùn Ẹ dákun. ìwáwò ìlú wa ìlú ìmọ̀ni ìlú wa ìlú Ẹ jẹ́ fi àgbébù Ìlọrin ìlú wa ní ìlú Ìmọ̀ni. gbogbo àwọn tí wọ́n bá wọlé Gbogbo àwọn tó bá wọlé. gẹ́gẹ́ bí tùwàkì Ìlọrin Bí ìtura bí Ìlọrin tó wọ́n wọlé. àgùsọ̀rọ̀ olùkọ́fà Ájúwa sóòlù Mùsùlùmí. ọlọ́run àfúnyà lówó torí kọ́fẹ́ náà rẹ̀ wọ́n máa la yọ hip ọlọ́run àti fúnyà lówó torí pé kọ́fẹ́ àmọ́ wọ́n náà yóò ti ìmánà ìlànà yọ hip àmọ́ ní tàǹpẹ̀ ní ìmánì ọlọ́run kì í fẹ́ nìkan àfẹ́ni ọba fẹ́. ìmáàmù àgbà nílọrin ìmáàmù Bashir nínú àkọ́kọ́ tọ́lọ̀ fún wọn al-imanu billah bàbá ní ìgbàgbọ́ sọ́lọ̀ tó sì jẹ́ pé òun náà ní kókó. tàníyàn ẹlẹ́ẹ̀kejì inú tọ́lọ̀ fún ìmáàmù àgbà ìmáàmù Bashir nílọrin òun ní al-amanatu inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha wa idha hakamtum bayna an-nas an tahkumu bil-'adl inna Allaha ni'ma ya'idukum bihi inna Allaha kana sami'an basira. èyí tí àwa lè sọ gẹ́gẹ́ bí ọmọ kéwu mudirul markaz táwọn afáwọn àgbà lídìí wá wá òun ni wípé amana darul ulum bàbá ọba àjẹta ni wọ́n pe bàbá aṣọ àádà wípé àwọn fẹ́ ilé kéwú kan
tí ó lámìláka gẹ́gẹ́ bí markas nígbà tí bàbá wọn wà lọ níwádìí gbogbo ilé kíwáyé wọ́n wá rí wípé àwọn samanikas lẹ́sà tí wọ́n wá dálẹ̀ ìgbà tí wọ́n wá dálẹ̀ pẹ̀lú àpapọ̀ gbogbo àwọn àìmà àwọn ìmáàmù lọ́rin wọ́n fi dálẹ̀ àtàwọn ulama ìgbà tí sọ́rọ̀ Ádámù wá dálẹ̀ ni wọ́n fi sọ ní Jab'atul ulama'i wal a'imma darul ulum li Jab'atul ulama'i wal a'imma ni wọ́n sọ bẹ́ẹ̀ nígbà wọ́n sọ bẹ́ẹ̀ ìgbà tí ó di pé bàbá sọ́rọ̀ Ádámù mú wa láti papòdà wọ́n wá kí bàbá Ìmáàmù Bashir wípé Darul Ulum kọ́kọ́rọ́ rẹ̀ àtàkóso rẹ̀ àwọn gbèdé Ìmáàmù lọ. Tàbá ọdún náà tí sọ́rọ̀ Ádámù ti kú sísè ń jẹ́ 34 years ago. Láti wá mọ̀ wípé wàlíyọ̀ Ọlọ́run ni bàbá Ìmáàmù àgbà lọ́yìn. Ìgbà tí àjàdí ń súnmọ́ Olúwa mi ń fún wọn lára ń fi hàn wọn làwọn náà wá rí wípé sahibu dari adara bima fiha aw sahibul bayti adara bima fihi oní nǹkan làájú ó ṣe wọn wá gbé àṣẹ Darul Ulum tíṣọ Ádámù gbé fún wọn dá a padà fún mudirul markaz. يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. وإن دل هذا على شيء فإنما يدل على أمانته. الله tẹ́lẹ̀ yọba máa ń tọ́ka nǹkan ń tọ́ka bí ìmáàmù àgbà lọ́nà. Ìmáàmù Bashir fi hàn sí ní àmánà tó. Ẹ wá rí kí lẹ́nu ọgbà tí lè kí ó náà padà sọ́dọ̀ mùdírù ó ti yí a padà. Ó sì ti gbé aṣọ ọ̀tún wọ̀. Ẹni ọba máa ń kan lágbé fún. Ẹnu èyí ò náà ojúwe tanimáàmù. Ní sàkáání àwọn tá a jẹ́ màgàsí yóò. Bẹ́ẹ̀ yìí mo ti máa lórí àkókò. Èyí tó sì kejì òun ni gbogbo ẹ̀yọ́ ọmọ tí ìmáàmù fi lẹ̀ ẹ̀ ń bẹ láyé ẹ̀ ń ti bẹ láyé pẹ́ o àmọ́ mo fẹ́ sọ fún yín pé èyí máa yé o ẹ̀yọ́ ọmọ ìmáàmù Fúlàní ẹ̀ ń tí rí èèyàn pẹ́ o àmọ́ ẹ̀ tí ì máa tí wọ́n ń pèlè èèyàn nísìn tí ìmáàmù òsínmọ́lẹ̀ wà á máa ta lè yàn ta ni kìí ṣe yàn. ẹni wípé inú orin tí ṣéwàá Ádámù kọ́ wa ń wípé ra'aytu an-nasa qad malu ila man indahu malu wa ma la indahu malu wa an-nasu qad malu. رأيت الناس قد مالوا إلى ما عنده مال وما لا عنده مال وأن الناس قد مالوا. Tíṣà Ádámù gbé kalẹ̀ nù. Mùdírù wa fi kọ́ wa wípé رأيت الناس قد مالوا إلى من عنده فضل وما لا عنده فضل وهل الناس قد مالوا. رأيت الناس قد مالوا إلى ما عنده فضل وما لا عنده فضل وهل الناس قد مالوا. Ìgbà tí ọlá ń bẹ lọ́dọ̀ ìmáàmù Fúlàní inú ilé yìí ń kún ìran ni wì láàárọ̀ ìran ni wì lọ́sàn-án ìran ni wì lálẹ́. Gbogbo àwọn tí wọ́n wá iṣẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ràn máàmù. Ìlànà ní ń da òfòdé lóhùn ẹni ọlá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n rọ́ sí ni. Wọ́n máa dá ń da òfòdé lóhùn tọ́ba di wípé ọlá rẹ̀ gẹ̀rẹ̀ síbòmí wà ní òun náà tó pẹ̀lú. رأيت الناس قد مالوا
láàmà ìdáwó fọ́dílọ̀ wà máa là ìdáwó fọ́dílọ̀ wà ní ọ̀nà fọ́kàdì máa lò. Àfáà wa àgbà nílọrin ọ̀kan náà àwọn àfáà wa bàbá wa Ahmadu Rifai Abikan ẹnu wọn ni mo ti gbọ́ ìkáyà yìí sọlọ́mbà kẹwọn. Ìkáyà náà ni mo fẹ́ fi lẹ́yìn ọmọ máa mú un Fúlàní létí. Wọ́n ní bàbá kan bẹ láyé ìjọun ó sì bí máa kán ọwọ́ á sì tán ẹlẹ́ni fẹ́ gbẹ̀mí ẹ̀ ọwọ́ àtọ́ máa kán náà wípé òun fẹ́ fún ọ ní ogún. Ọmọ wa wo bàbá rẹ̀ wípé bàbá yìí ò ní kankan ogún wo lọ fẹ́ fún ológun ọ̀rọ̀ náà ó sì jẹ́ mẹ́ta. Àmọ́ kí n tó sọ lépe ọ̀rẹ́ rẹ̀ wá ń bì kan ọ̀rẹ́ ẹ̀hún lókè odò lépe wá òun fẹ́ wí létí ẹ̀ bóun bá wí yọ́mọ láwọn láàyè ọ tó ń bá lọ tán lọ́mọ bá lọ ó lè kọ́ ẹ bàbá ẹ̀ ìgbà tí ó dé ọ̀sálámà kọ̀gbọ́ òun sálá kọ̀ dáhùn ẹnìkan dáhùn sálámà ìgbà tí wọ́n wọlé ẹlẹ́mìí ti gbẹ̀mí ẹ̀. Lọ́mọ bá bẹ̀rẹ̀ sí ìbànújẹ́ ife gbogbo èèyàn ní jogun bàbá ẹ̀ ogún olóhùn fẹ́ jẹ lọ́dọ̀ bàbá àrùn òun ogún jẹ ìbá bànújẹ́ níbi tí wọ́n ti ń ṣọ̀fọ̀ bá ń ti ń ṣọ̀fọ̀ ìmáàmù àgbà nílọrin yìí fàdákàlátì àléhìn hayatun lè jù ńlá kan bá wọlé dé àwọn èèyàn bá rí ejò kálukú wa ń fọ́nká fáńtọ́kọ̀ lọ́wọ́ lè hayà lọ́nà bá fi jù lọ́rọ̀ sọ ìwọ̀n wí fáwọn ènìyàn pé tààlẹ́ o ẹ padà ọ̀rọ̀ mẹ́ta tí bàbá yìí fẹ́ sọ fún ọmọ rẹ̀ ọlọ́run òun màkan Allah ǹjẹ́ kí lẹ́yìn ọ̀kan tọ́ ọmọ ń bẹ̀ ó ní bàbá yìí fẹ́ kìlọ̀ fún àwọn ọmọ rẹ̀ wípé tó wọn ọ̀bá sí láyé mọ́ kó wọn máa jọ ejò nítorí pé òun ejò òun dá ní dídán ń dá bọ̀rọ̀bọ̀rọ̀ tí a bá tún fọwọ́ mú yọ́ ọmọ ilẹ̀ àmọ́ tí wọ́n bá rí òun ń sá tí wọ́n ní bá wọn lẹ́rù ní ara àwọn náà ní lè sá ahọ́n bàbá fẹ́ sọ fáwọn ọmọ rẹ̀ pé tó wọn ọ̀gá sí láyé mọ́ má jọ ejò sọ ahọ́n rẹ̀ wàlá ẹni tí kọ́ mí ń ká dìzánù bìsàwátì wọ́n kò lò ká hawa tó ń wọlé lẹ́sìn àlùsùn sọ ahọ́n rẹ̀ tó wọn ọ̀gá sí láyé mọ́ má fa ahọ́n rẹ̀ sọ̀sọ́kùsọ ìfásitì zánẹ́kà ayuhal insanu la yatagannaka hina uzubal kam fil maqabi min qatil lizani kanat tahabu liqahu ìfásitì zánẹ́ kà sọ ahọ́n rẹ̀ bàbá fẹ́ kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ èmi náà sọ fún gbogbo ọmọ ìmọ̀ ẹ̀sọ́ ahọ́n. tàníyàn ẹlẹ́ẹ̀kejì ejò lọ́tà gbogbo èèyàn bá ń ṣe mà kí ni kàbá tún wọlé òun jẹ́ lékelèké ìkélèké náà bá ní ọlọ́run wá ǹjẹ́ kí ni wọ́n wá wí ó ní bàbá yìí fẹ́ sọ fáwọn ọmọ rẹ̀ kó tó kú wípé àyímà tó ọmọ rẹ̀ kan tó bí òun fẹ́ sọ fún ká àyímà tóun bá kú tán jọ lékelèké níjọ́ tọ́lọ́ wọn bá ti dá lékelèké náà ló ti fún un ní ìmọ̀ àmúyé ìmọ̀ àtòyé lékelèké máa wípé ẹsẹ̀ ń tínrín àwọn ibi tí lékelèké ó ti máa jẹun nínú igbó ni ẹsẹ̀ tínrín ó sì lè wọ́gbó ọlọ́run wá fi máa wípé kọ́ máa tẹ̀lé màálù tẹ́sẹ̀ rẹ̀ kì ló ń jásí pé gbogbo olùtẹ́ bá ti rí màálù láyé ẹ̀rí lékelèké ń bẹ̀ ń tẹ̀lé màálù ni tọ́wọ́ á tẹ̀lé màálù á fẹsẹ̀ rúgbó tí màálù bá fẹsẹ̀ rúgbó àwọn tata ààbò bí tata bá ti fò lékelèké amúnjẹ bí tata yìí bá fò lékelèké amúnjẹ bí lékelèké ti jẹun tí fi yóò nù ní bàbá fẹ́ kìlọ̀ fáwọn ọmọ ẹ̀ tí wọ́n bá sí láyé mọ́. Má sọ wípé bàbá ti kú ọ́tá lọ́sẹ̀ rẹ tó tẹ́rí máwọn àgbàlagbà ẹni ọlọ́run ìgbà ẹ̀yàn màmá mú ẹ lọ́sẹ̀ máwọn àgbàlagbà ẹni ọlọ́run ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta bí tí wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ fàdákàdá alẹ́ ìdìmọ̀sáhó lẹ́ni bá wọlé àwọn èèyàn tó ní ọ̀nì wọ́n fẹ́ họ fàǹtakọ́ lọ́ọ́ dìmọ̀sáhà lọ́dọ̀ bá fọ́ ní lọ́wọ́ sọ wípé ìgbòdẹ́gbà ẹgbàdà ọ̀rọ̀ kẹta tí bàbá yìí fẹ́ sọ fáwọn ọmọ rẹ̀ ló ń wá sọ
wọ́n ní kí ni ẹ̀kẹta náà wọ́n ní bàbá àwọn fẹ́ sọ fún àwọn ọmọ yẹn pé tí wọ́n bá sí láyé máa jọ òun Ọ̀ọ̀ni. tẹ́ ẹ bá wo dọkumẹ́ntìrì Ọ̀ọ̀ni tọ́ba dé àkókò kan yóò kú nínú omi tí ọba sì ń jọ ẹ̀jẹ̀ mọ́ yọ wá wọ́n rí àpáta yọ wá yanu tọ́ni wọ́n wá yanu àwọn eṣinṣin ọmọ wa kú sí ẹnu rẹ̀ eṣinṣin ọmọ kú sí bí eṣinṣin bá ń kú sí kì í jẹ ṣinṣin àmọ́ yọ fà yé lẹ̀ fún wọn táwọn eṣinṣin yẹn bá pọ̀ lẹ́nu rẹ̀ tán yọ wá panu wọn yọ panu dé yọ wá ọ̀rọ̀ hù padà sínú odò tọ́ba tí wọ́n á rọ́ sínú odò àwọn ẹja kan bẹ wọ́n fẹ́ràn eṣinṣin àwọn ọmọ ibi tó kùn débi tó tí wọ́n yanu díẹ̀díẹ̀ àwọn eṣinṣin ọmọ tú jáde eṣinṣin máa ti ń tú jáde àwọn ẹjọ́ ọmọ nígbà eṣinṣin ni àwọn ọmọ ẹgbẹ́ àwọn fẹ́ mú eṣinṣin lòun náà bá máa mú wọn. bí Ọ̀ọ̀ni ti ṣe nu ní tífí jẹun tífí yóò yí ṣiṣẹ́ ni bàbá yẹn ní òun sọ fún ọmọ àwọn pé tó wọn ọba sí má ẹ ṣiṣẹ́ o ẹ má jòkó tẹ̀tẹ̀rẹ̀ yẹn máa mú Fúlàní ẹ ṣiṣẹ́ o. ọ̀rọ̀ tí yóò jù bẹ́ẹ̀ lọ. ọwọ́ kẹ̀yìn tẹ̀ wá ìmáàmù. ẹ̀yìn tẹ̀ wá ìmáàmù Fúlàní ẹ ti pọ̀ wọ́n ẹ ti pọ̀. èyí tí wọ́n á fẹ́ rí fún yín bẹ́ẹ̀. ẹ máa ra lè jẹ náà. ọ̀rọ̀ tí Abdulrahman tí Ànábì sọ fún Abdulrahman ọmọ ìsámá Ànábì sọ fún wípé látẹ̀sẹ̀ á ní ìmáà ẹni òdì tàhà ní gẹ́gẹ́ masahadatin wọ́n ń tàhà lẹ́yìn wọ́n ń òdì tàhà masahadatin òkèlítà ilẹ̀ yá. látẹ̀sẹ̀ ní ìmáà má bẹ̀rẹ̀ wípé ẹ fi mí jẹ nǹkan by FF by fire by force má bẹ̀rẹ̀ rẹ̀ ẹni òdì tàhà tọba àlọ́yìn bá wò sùnsùn tó níwọ̀ lọ́gàn níngẹ̀rì mẹ́sàlátẹ́yìn tọ́ wá bàtúláàsì tọ́ wá lọ́nà tó burú torí pé a gbọ́ pẹ́nìkan wá ìmáàmù àwọn kan wá ní ọgá lọ kéèsì máa ń wọlé ìtànsọ yìí kì í ṣe kọ̀ nínú àwọn tí wọ́n wá ìmáàmù yìí ìmáàmù láti bí ní wọ́n wá ìmáàmù làwọn kan wá ní ọgá lọ ibi ọwọ́ adé wọ́n ní ẹ̀yìn mélòó ni wọ́n sọ yìí àwọn tí ń tọ̀ tọ́ bá ìmáàmù ó ní ó gbẹ̀bọ̀ káwá nítorí pé èèyàn wá ìmáàmà ọ̀rá di ẹni tí ń gbẹ́bọ tọ́ ẹ bó rí bẹ́ẹ̀. Àwa di pé gbogbo ẹ̀yin tẹ́ ń wá ìmáàmù lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń sáré kìràkìtà ẹ̀ ń sáré gìrìgìrì ẹni ojú ta ha mi ń bẹ ẹ̀rí máa ṣe ha láti òyìn ta ha lẹ́yà. Bọ́lá ohun tí ẹ̀ máa ń wù yí lọ́wọ́ tó kù yìí. Nítorí wípé kò fi tó láàsì wá ọlọ́run ṣe é fún ní ọlọ́run ẹ lọ́wọ́ àmọ́ wa ẹni ojú ta ha hàmẹ́ ṣe ha láti tọ́ ọba fi tó láàsì wá fìtínà wàhálà ìdààmú ẹ má gbẹ̀mí ara yín o ẹ má fi kúlẹ̀ ara yín kí tọ́ ọba ṣe wípé ní gẹ́gẹ́ masala tí wọ́n yí ta ni ya wà ní ojú ta á masala tí òkèlè ta ilẹ̀ ya àmọ́ tí yẹn bá wà ní by all means òkìtà lé wa lọ́wọ́ dáadáa òyìn ojú tẹ torí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ̀yin tẹ́ wá ìmáàmù ẹ̀sìn wọ̀ bí ti yín di máa nù. wọ́n fẹ́ sálámà sí bàbá ọba Ìlọrin. kí ni wọ́n fẹ́ sọ fún bàbá ọba Ìlọrin ni wípé bàbá tó bí wọn ọba ìjẹ́ ìta lè mọ́tàbà Dulkarnaini. Shehu Allahu ya'simuka minan nas. Ọlọ́run fún wa ní nǹkan méjì nínú tó fún wa. Àkọ́kọ́ òun ni al-hidaya ó fún ọba àjẹ́ ìta ní ìmọ̀nà. Ọlọ́run fún ọ̀nà wọn. Wa tawfiq ó sì fún ọba àjẹ́ ìta ní tawfiq. Ó fún wa ní kó o sì kẹ́ kó o sì kó o yẹ. Ìdáyà tó fún wọn ni wọ́n fi yan ìmáàmù tí ó lọ yìí ìmáàmù Fúlàní tọ́lọ̀ yìí wọ́n fi yan fún wa nílọrin. Ìmáàmù ń bẹ lọ́mọ ọgbọ̀n ọdún àti méjì ni wọ́n di ìmáàmù.
wọ́n wá kú nígbà tí wọ́n di 75 ń jẹ́ 40 ọdún àti mẹ́ta gbogbo tàmáàmù tó ti jẹ́ ní kọ̀sẹ́ni tó lò tó bẹ́ẹ̀. ìdáyà tọ́lọ̀ wá fún bàbá ọba àjẹta tí wọ́n fi yan ìmáàmù tí gbogbo wa gbàgbé ìmáàmù ní tíṣẹ́ Ádámù sáyẹ̀nsì ìgbèrú ìmáàmù Bàṣírù yìí àjẹrí nílọrin àríwú ẹ̀rí àti ìrìwú ẹ̀rí nínú gbogbo àwọn ìmáàmù tí wọ́n ti jẹ tí Ádámù ẹ̀ tó sì wọn. irú dáyà bẹ́ẹ̀ àti tọ̀fíìkù bẹ́ẹ̀ bí kí ń ṣe fọ́ bá wa tò nínú abẹ́ àtọ̀ kọ́lọ̀ òun ṣe fún wa ìmáàmù tẹ́ bá yàn fún wa o. وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة wọ́n máa ń dákẹ́ láàrin wọn. Ayọ̀ Kùránì wọn fẹ́ kí bọ́bẹ̀. Bàbá àlọ́yìn ìmáàmù tẹ́ bá yàn fún wa. Ẹjọ́ sáàdà Ọláhùn bá sí dandan fèlè ilé mi wà lè kólókì. Ọjọ́ ìmáàmù tó kájú ẹ̀. Bí bàbá tọ́nà yìí ti kájú ẹ̀. Ní mímọ̀. Yàtọ̀ sáà máa dọ́gbẹ́ sí. Ayé ti kọjá ẹdọ́gbẹ́ sí. Ìmáàmù tí bàbá wa ọ̀lọ́ yóò bá yàn fún wa.